ọ̀kan lára àwọn gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ ọmọ bíbí ìlú saki lágbègbè òkè-ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó tún fẹ́ẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nínú oṣù kejì ọdún tó ń bọ̀ ìyún amòfin adébáyò shittu ó mà ti tú àṣírí ẹni tí yóò di olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ tí adébáyò shittu tó sì ti jẹ́ kó di mọ̀ pé kò tí ì dájú fún ẹnikẹ́ni báyìí o lára gbogbo àwọn tó ti ń fìfẹ́ hàn sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n bá ń sọ ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú tí ó ti pẹ́ nínú òṣèlú tó sì ti ní ìrírí kódà tí ó ti fẹ́ẹ̀ lò tó 40 ọdún nínú òṣèlú ọ̀kan pàtàkì ní adébáyò shittu yàtọ̀ sí pé bàbá náà ó ti ṣe kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀yọ́ àtijọ́ rí bákan náà ni ó tún ṣe mínísítà ní àsìkò ìjọba olóògbé muhammadu buhari ìyún ní sáà àkọ́kọ́ buhari tó ṣe láàrin ọdún 2015 sọdún 2019 ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n padà yọ adébáyò shittu kúrò nípò mínísítà kí buhari kí ó tó parí sáà àkọ́kọ́ ẹ̀ ṣá o lọ́dún 2023 tí ó kọjá adébáyò shittu gbìyànjú láti díje du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tí kò padà já mọ́ lọ́wọ́ tó sì jẹ́ pé sẹ́nitọ̀ testim kọ́láwọlé fọlárìn ò ní ẹni tí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú apc já mọ́ lọ́wọ́ lọ́dún 2023 ṣùgbọ́n ní báyìí pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 tó ṣe ń bọ̀ adébáyò shittu tó ti fìfẹ́ hàn ìpè yóò wo òun láti tún díje du ipò tó ga jùlọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ pé yàtọ̀ sí adébáyò shittu ẹlòmíín tóun náà tún ti kéde bóun yóò díje du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ òun ni mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè lásìkò yìí ìyẹn olóyè adébáyò adélábù ẹni tí ó gba yìí mọ̀ sí pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì bó tilẹ̀ jẹ́ pé sẹ́nitọ̀ testim kọ́láwọlé fọlárìn òun ò tí ì kéde bóyá òun yóò díje du ipò gómìnà lọ́dún tí ó ń bọ̀ ṣá o nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀ pàápàá ẹni tí yóò gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ adébáyò shittu jẹ́ kó di mọ̀ pé bí wọ́n bá rí ẹnikẹ́ni tí ó ń fọwọ́ sọ̀yà kiri pé òun lòun yóò gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú apc ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn fún ipò gómìnà ó ní irọ́ ni rẹ̀ níbẹ̀ ń pa ó ní ẹnìkan ṣoṣo tí yóò sọ ẹni tí yóò gba tíkẹ́ẹ̀tì náà tí yóò jẹ́ olùdíje àwọn ó ní ààrẹ bọ́lá ahmed tinubu ó ní tí tinubu bá ti sọ tàbí ẹni tó bá ti fòun tẹ̀ lù tàbí ẹni tó bá ti ní káwọn lò ó ní gbogbo àwọn yóò ṣiṣẹ́ fún láti di olùdíje fún ipò gómìnà ní ọdún tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́